Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló sọ ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Ẹ tún kó àmójú àmì níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi o. Etí tẹ́ fi ń gbọ́ mi Ọlọ́run ò ní jẹ́ ó di. Bẹ́ẹ̀ ni ojú tẹ́ fi ń wò mí Èdùmàrè ò ní jẹ́ ó fọ́. Èmi ní mọ̀ wá ẹ̀yin náà làá mọ̀ bá àní fi wá ṣe ìdárò lẹ́yìn ara wa. Ààrẹ Kọ́lá Ọlátúnjí ọmọ lójúde ilé ẹsẹ̀ níkìrun Àgùnbẹ́ iná ló kọ mi òun ò tí ì pa ọkọ̀ dà. Àwọn olólùfẹ́ mi tá a jọ lọ iléèwé a máa pè mí síkè. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ dákun ẹ máa ṣe thumb up síbi àwọn concept wa ẹ máa comment ẹ sì máa subscribe bẹ́ẹ̀ bá wò tán tẹ́ bá gbádùn ẹ dákun ẹ bá share ẹ wá gbọ́ o agúnyán bọ́ọ̀lù a máa lọ́ta o bẹ́ẹ̀ ni asọ̀kò sọ́jà òun náà máa lọ́rẹ̀ẹ́ báwọn kan sọ pé ọ̀kárẹ́ nkèsù làwọn kan pé kí ní ṣe irọ́ nípa àgbà bẹ́ẹ̀ àfẹ́ bọ́lọ̀ ń ṣe dáyé nù Jésù wa ẹ kúkú gbàgbọ́ àgbàdo ẹ̀kan wọn mìíràn má gbélébù ànábì wa ẹ gbàgbọ́ ẹ lè kú Mọ́kà Ọ̀rúnmìlà náà wá ẹ gbógun tì í ni èmi náà rèé o Ààrẹ Kọ́lá Ọlátúnjí wọ́n ṣàṣeyẹ inú ayé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kí la fẹ́ sọ̀rọ̀ bá lónìí ewu tó wà nínú ká fìyà jẹ obìnrin ẹni ewu tó wà nínú ká fìyà jẹ obìnrin ẹni ni mo fẹ́ sọ̀rọ̀ bá àkọ́kọ́ ohun ẹlẹgẹ́ ni Bíbélì àti Kùránì tá a gbélé rí tá a gbàgbọ́ lópin obìnrin bẹ́ẹ̀ ni àwọn bàbá wa nílẹ̀ Yorùbá náà fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan ẹlẹgẹ́ lobìnrin ìwọ ọkùnrin tó ń gbọ́ mi Kùránì fìdí ẹ̀ múlẹ̀ pé o gbọ́dọ̀ tọ́jú ìyàwó rẹ dáadáa bẹ́ẹ̀ ni Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ àìtọ́jú ẹ̀ ìyà ni ó kó ọ jẹ níwájú Ọlọ́run ìyàwó tó fẹ́ tó ń gun orí ẹ̀ nítorí wípé obìnrin pọ̀ láyé ní gbogbo ayé pátápátá ni wọ́n fi wá rò wípé bọ́ ọ bá máa tètè lé ìtọ́ fìyà jẹ ìmí ò wọlé ọ̀pọ̀ tó bá fìyà jẹ lé tó bá gbà nítorí pé ó nídìí rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọkàn rẹ̀ ò le ó wọ ẹni tí ó máa mú nínú dùn obìnrin míì máa wà òun gangan ni ó wà bọ́kùnrin pé òun nídìí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nílé ayé tí wọ́n lówó wọ́n lẹ́sìn bẹ́ẹ̀ ni wọ́n níwà kí ló tún wà lára obìnrin àmọ́ àwọn ọkùnrin tó gbé wọn sílé wọn ò mọ iyì wọn nítorí wípé obìnrin míì wà tí wọ́n fi ojú pè wọ́n tán fi gbogbo nǹkan pè wọ́n wọn ò mọ iye obìnrin sílé bọ́ọ̀ bá fẹ́yàwó méjì mẹ́ta ìyẹn ò ní kó fìyà jẹ nìkan ìwọ ti gba obìnrin olùjìbìtì ara ó tún gbowó lọ́wọ́ ẹ̀ ó sá lọ jẹ́ ń sọ kinní kan fún ọ ọmọdé rẹ̀ búroko ìbojú wẹ̀yìn olúwèrè ìjà lóòjọ́ o àti wípé ẹ̀lúùlú tó lòun ajẹgba ògùnmọ́bì ẹ̀bí pé ṣé báwọn ẹgbẹ́ rẹ̀ ṣe ń fò lòun fò
bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ o. Obìnrin ò ṣe fìyà jẹ, kò dáa kéèyàn máa gba omi lójú obìnrin. Iṣẹ́ ìyàwó rẹ ni, iṣẹ́ obìnrin olóbìnrin ni. Ní tó bá mú obìnrin fìfẹ́ hàn ọ́, ìwọ náà fìfẹ́ hàn padà. Tó o bá mà pọ̀ lè fìfẹ́ hàn, má tún dákun tí ń bẹ lọ́wọ́ ẹ̀, má tún dákun gbèsè ayé ẹ̀. Àwa ọkùnrin ni mo bá sọ̀rọ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní UK, tẹ́ wà ní Netherlands, tẹ́ wà ní diaspora, tẹ́ fi owó kẹ́ máa cheat obìnrin lẹ́ fi ń ṣòwò, kẹ́ máa pa obìnrin lẹ́kún lẹ́ fi ń ṣòwò, kẹ́ lélẹ̀ kẹ́ jàjẹ́ kẹ́ kúrò kẹ́ gbowó ọwọ́ ẹ̀ kẹ́ kúrò kẹ́ filé ayé ní lára lẹ́ fi ń ṣòwò. Ẹ má bínú o, Ọlọ́run àwọn ẹlẹ́san yóò san ẹ̀san kálukú fún o. Èyàn bá wọn. Ṣé o mọ̀ wípé ká ṣe oògùn láti fẹ́ obìnrin inú ìwádìí wọ́n ní kì í ṣe ẹ̀ṣẹ̀, àmọ́ nítorí pé o ṣoògùn o ṣáájú òfin fẹ́ òun o wá palẹ́kún èyí gangan lẹ̀ṣẹ̀. Mélòó ẹ̀yin ọkùnrin tẹ́ ń láǹfààní àti wò mí tó jẹ́ pé ọmọ òun ò gbà fún ọ, ọwọ́ apelé wọn bọ̀ ṣáájú sí ó gbà fún ọ, ó gbà fún ọ tán ọ tún fi ìwà tara ẹni nìkan olè ojú kòkòrò tiẹ̀ ó fi bà tiẹ̀ jẹ́ nípa gbígba owó lọ́wọ́ ẹ̀. Ó trust tiẹ̀, ẹjọ́ da àkáǹtì papọ̀, ọkọ̀ owó kò nú àkáǹtì, ọ̀fun lóyún ọ̀sá lọ, ọ̀bẹ ẹlẹ́mọ̀ rẹ̀ ń kóòtù bá a ṣe mọ wíńkì hàn, ọ̀bẹ ẹlẹ́mọ̀ rẹ̀ ní kóòtù, ẹlẹ́mọ̀ lọ̀gá adájọ́ ọ̀ padà bá ń kóòtù. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé wọ́n ẹ̀rù páyé ń ṣe wọ́n rò páyé ní ṣà wọ́n rò wípé àbáṣà sí ni. Ẹ ní mọ̀ pé wà tẹ́ ẹ ti wù náà ní fìyà jẹ yín lọ́rọ̀ yín fi ń rádaràda. Ọkùnrin kan pè mí láti US lọ́jọ́ kan, ó lóun wo fídíò mi. Àwọn ìbéèrè tó ń bi mí gan mo ti ń wò wípé eléyìí ò ní gbéraga. Lẹ́yìn ìgbà tó bi mí tó sọ̀rọ̀ tán, ó sà ní kí n bó ń ṣèwádìí, á padà bá ṣèwádìí. Mo jẹ́ kó yé wípé kó padà lọ fi ẹnu lọlẹ̀ níbi tí ìgbín rẹ̀ ti bórìṣà. Ó ní kí ni mo mí, mo ní obìnrin tó ṣe báyìí fún níjọ́ báyìí. Àwọn ló ti bá tiẹ̀ lọ, ó ṣe kinní kan. Mo ní tó o bá lọ bá kó o ṣẹ̀tọ́ kó o ṣe tó yẹ kó o ṣe fún ilé ayé rẹ̀ ó ṣe rí ni. Èmi sì kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba ni. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tó o bá gbé fájanlẹ̀ àbí tó ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀yàn rìn bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀. Ní tí mo wá wí ó wà nínú àwọn àfáà o, ó wà nínú àwọn pàìtọ̀ àwọn wòlíì àwọn tá a jẹ́ kìrìsìtẹ́nì, bẹ́ẹ̀ ló wà nínú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ èké ẹ jẹ́ n sọ pé àfáà èké pásítọ̀ èké bẹ́ẹ̀ ni àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ èké, nítorí wípé tó o bá di ẹ̀sìn rẹ mú kò sẹ́sìn tó ní ká máa ṣe tí mo sọ yìí, tó bá dì mú dáadáa tó sì mọ́ mọ́jẹ̀mú tó gbé lọ́wọ́ ò ní wà láabi. Ọmọ ọ̀pọ̀lọ́ ọba ní ṣe owó fún yàn, ọlọ́ọ̀ba ní ṣọlá fún yàn, ọlọ́ọ̀ba ní fìyàn lọ́kàn balẹ̀. Nígbà tóbìnrin gbé sòrò rẹ̀ wá bá ọ tó sì mú tó ṣe báṣubàṣu, aburú tó wà ń bẹ̀ ò ní wípé kì í jẹ́ ìhòòrọ́ náà lọ, a máa fa ìlọsíwájú ọmọ ẹni sẹ́yìn nítorí ìwà ẹ̀ṣẹ̀ tó wu ọmọ rẹ̀ ó jẹ́. Bẹ́ẹ̀ ni a máa fa àìsàn sí ni lára, ẹlòmíì ó gúnlé àìsàn tí ò ní kú bọ̀rọ̀ tí wọ́n á máa gbé káàkiri. Ọlọ́run yìí ṣe bí ẹbí wípé kí ló ṣe tí ò túbá, ó fún aláǹfààní. Ọlọ́run ẹ̀ṣẹ̀ ó dẹ̀ṣẹ̀ mọ́ wa ni, ó sì fún aláǹfààní àti tọrọ àforíjì. Tọba akọ̀tọ̀ ní tọ́lọ́ tààrọ̀ àforíjì ìwọ lọ́gbọ́n jù, ọ̀bẹ̀lẹ̀mọ̀ rẹ̀ ń kóòtù. Ẹ jẹ́ ń dúró báyìí ká tún sọ mí níjọ́ mi. Ààrẹ Kọ́lá Ọlátúnjí ló kọ mí lẹ́ẹ̀kan sí i. Bí ẹ bá ṣe ń wo fídíò yìí ẹ dákun ẹ like ẹ comment ẹ tẹ subscribe ẹ like ẹ wá share fún tolórí tẹlẹ́mù, ẹ jẹ́ kí wọ́n wò ó. Nọ́mbà tí ń kọjá lọ lójú ìwòran yìí ẹ lè pè mí lórí ẹ̀ fún WhatsApp àbí direct call. Tó bá fẹ́ mọ̀ nípa ìràwọ̀ rẹ pè mí lórí àwọn nọ́mbà yìí. Àwọn fídíò wa tó sọ̀rọ̀ nípa ìràwọ̀ bó ṣe mọ̀ kọ́ òun kò dùn ẹ̀ tó bá fẹ́ gbọ́, tó fẹ́ mọ olùsàrà tó fẹ́ ṣe, tó fẹ́ mọ bó ṣe lè gbáyé ẹ̀, àwa kọ́ Ọlọ́run ọba ni. Pè mí lórí àwọn nọ́mbà yìí tàbí kẹ́ máa lọ www.igbagboyorubamedialink.com
www.igbagboyorubamedialink.com. fẹ́yìn tẹ́ wà ní Nàìjíríà, Ìlọrin ni mò ń gbé, ìlú Ìkìrun ni ìlú bàbá tó bí mi lọ́mọ. Okùn yìí gbòǹgbò kó mọ̀ níbi tí ó ti fà wá. Àwa ẹsẹ̀ 419 àlòkàn lù. Wọ́n mọ̀ lọ, wọ́n tún padà wá. Èmi lọ́mọ kóíkóí làkóyanú odò gbà lọ́dẹ láàárọ̀ kánkòkò. Ìkó àkóyanú odò béèyàn bá ṣe bẹ́ẹ̀ kọ́ka yóò di ìyọnu ni. Ìkòyí ẹ̀zọ́ oníyọ̀dà kọ́mọ́ pa ni. Love you. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.